Hey, ẹ̀yin èèyàn wa, ẹ ti mọ̀ pé bó bá ṣẹlẹ̀ náà la máa ń ja yín sí la máa ń gbé yín débẹ̀ a ò kì í jẹ́ kétí yín di sógun tó bá ń lọ káàkiri àgbáláyé. Eléyìí máa tún gbẹnu tán láàrin Pella àti bàbá ẹ̀ ní ẹ̀yìn Abiu táwọn olólùfẹ́ rẹ̀ mọ̀ sí Pella ológo ọmọ ọkọ Jarvis ló ń sọ ọ́ di mímọ̀ tó ń bèèrè lọ́wọ́ àbẹ́ pé bàbá mi kí lẹ rí tẹ́ ẹ fi fẹ́yàwó tó pọ̀ bí eléyìí. Bàbá rẹ̀ wá ń dá lóhùn pé tóun fi fẹ́yàwó tó pọ̀ ni pé àwọn ìyàwó yìí kán lè máa ṣàdúrà fún ẹni o ọmọ mi Pella. Ó wá sọ fún bàbá ẹ̀ pé kí lẹ́dẹ̀ tàbí ní kọ́lẹ̀ máa ṣàdúrà fóun ìyá tòun tó bí òun kọ ṣé ìyá tòun ò ṣàdúrà fóun ni. Bàbá ẹ̀ wá ń sọ pé irọ́ àwọn ìyàwó ìyàdúrà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nu wọ́n ń gbà fún ẹ ló ń jẹ́ kó o ṣe kí ni kó gbọ́ ẹ kó máa búyọ kí ìràwọ̀ rẹ kó máa tàn kárí ayé kó máa rí ṣe kó máa rí iná. Ọ̀rọ̀ yìí wá mú Pella pé bàbá ẹ stop sọ bẹ́ẹ̀ mọ́ bàbá òun kan gbẹnu sọ̀hún ni o kò tí èèyàn bá ti lówó dé stage kan kò sí boldness tó ò ní lè Pella ní ìgboyà yìí sọ fún bàbá ẹ̀ pé kó gbẹnu sọ̀hún o pé ohun tí wọ́n ń sọ ìkọ́mọ̀ bóun sọ bẹ́ẹ̀ mọ́ torí pé ìyá tó bí òun gangan tó da ẹ̀jẹ̀ lóhun lórí wọn ò fìgbà kankan fi òun sílẹ̀ tí wọ́n sì máa ń súre fóun tó máa ń ṣe àdúrà fóun. Àmọ́ bàbá ẹ̀ yarí pé irọ́ o àwọn ìyàwó tí òun fẹ́ yẹ gbogbo wọn kí wọ́n lè máa súre fún ọmọ mi kí wọ́n lè máa ṣàdúrà fún ìwọ Pella lòun ṣe fẹ́ wọn. Àwọn atọ́wọ́ wà ní kọ́mẹ́ǹtì wa ń sọ wípé ṣé nítorí ọmọ yín ni ẹ ṣe fáwọn ìyàwó tó kù àbí àwọn ìyàwó tó kù náà ọmọ tí wọ́n kọ́ ṣé wọn ṣàdúrà fún ọmọ tí wọn àbí bò wá ní. Ẹ jẹ́ kí n gba comment section lọ kí n lọ gbé yín débẹ̀ kí n sọ fún yín tí àwọn èèyàn sọ. Emperor Q Mọ́gàjí ó ní bàbá yìí máa tún parọ́ púpọ̀ bàbá yìí tún gbé adébẹ̀ ò torí pé àwọn ọmọ tó dé tí àwọn ò lè máa ṣàdúrà fún ọmọ tí wọ́n bí tó yẹ pé ọmọ ìyàwó àkọ́kọ́ ni wọ́n jókòó tí wọ́n máa ń ṣàdúrà fún bàbá wá ẹ̀mí ìsọ̀ irọ́ eléyìí irọ́ tí ò wọlé rárá ni. Ẹni náà sọ tiẹ̀ Àdùkẹ́ ó ní ẹ wò ó ẹ ṣàkíra yín kú oríire tó kọ́ ní pé kò ṣọwọ́ màá ti ṣe oríire ni gbogbo àwọn ìbéèrè tó ń bi yín lè ní kò ní lè máa bi yín jù bẹ́ẹ̀ lọ Pella wọ̀mọ́ wọ̀rí tówó bá ti wà kò sírú tọ́wọ́ bá ti tekùdà tán èèyàn máa ń béèrè irú ikú tó pa bàbá ẹni ni. Ẹni náà Tolúlọpẹ́ Ọláyíwọlá ó ní irú ìbéèrè wo wá ní àwọn ọmọ òde ìsìn ń béèrè lọ́wọ́ bàbá wọn láyé àtijọ́ ṣé ìyá gan ọ lè kọjú sọ́kọ rẹ̀ pé baálé mi bó o lórí àmọ́ nísìnyí àwọn ọmọ ti ń lọ àwọn òbí wọn lọ́fun ọ ti ń pọ̀ fún wọn ọ ti ń bi wọn ní àwọn ìbéèrè tí ò yẹ kán wọn gan kó máa béèrè lọ́wọ́ bàbá ní ayé àtijọ́. Ẹni náà tún wí tiẹ̀ Adéọlá Adéwùmí mama ó ní ẹ wò ó kò sí nǹkan tí tó dí ká máa bá òbí wa sọ̀rọ̀ bó bá ṣe wù wá tó bá ti wà communication yẹn ó máa strong gan ni understanding ó sì máa pọ̀ níbẹ̀. Ẹnì kan náà ní Victor Adéyanjú ó ní eré ìwà yé mi mọ́ o lé pé bàbá tòun rìtáyà sójà ni ṣóun lè béèrè irú ìbéèrè báyìí lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n Pella ìbéèrè tó béèrè lọ bàbá ẹ̀ náà ó ní kò burú kò ní ìbéèrè tó burú náà bàbá náà ọmọ tó fẹ́ sọ fún bàbá Pella ẹni ẹ̀wà míì sọ ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ oníkọ́mẹ́sẹ̀jọ táwọn èèyàn sọ síbẹ̀ tí wọ́n pé àwọn èèyàn kan bu ẹnu àtẹ́lu tí bàbá yìí sọ torí pé wọ́n ní kò rí ẹ̀rí tó dájú fún ọmọ ẹ̀ látàrí pé n tó mú un fẹ́yàwó tó pọ̀ kọ́ lè mọ̀ ṣàdúrà fún ọmọ òun eléyìí ní agbára láàrin Pella àti bàbá ẹ̀. Èyí la ní ká mú wá fún yín bó ṣe lọ kétí má bàa dì sí ẹ ti mọ̀ pé tó bá ṣẹlẹ̀ náà máa já yín sí ó dàbọ̀ ó dìgbà kan náà.